A kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé, mo kí ẹ̀yin ìyá mi nínú ilé, níbikíbi tẹ́ bá wà lónìí tẹ́ bá ti ń wò mí. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Porogodo ayé ò nílù fún gbogbo wa jó. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín ti ológun ti ológun. Mo dúpẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ mi, ẹ̀yin tí ẹ ti subscribe. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ gbìyànjú ẹ bá mi subscribe, torí pé ẹ rí pé mi ò béèrè owó, àmọ́ tí mo fẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ mi náà nìyẹn. Mo fẹ́ náà ní pé bá mi share àwọn program yìí. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, wòlíì ni, àfáà ni wá, èyí tá bá jẹ́ nu gbogbo ẹ̀. Dákun, bá mi subscribe, bá mi share àwọn program yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Tí mo mú wá fún wa lónìí, bá mi wá nǹkan fìdílé. Ṣé ẹ ti fìdílé nǹkan? Mo kí ẹ̀yin tẹ́ wà ní diaspora, mo kí gbogbo yín o, gbogbo yín pátápátápátá. Ẹ kẹ́rù wá. Àwa tá a wà nílùú yìí náà, aburú kéré ó tóbi, kò ní jẹ́ pin wa. Kí mo mú wá fún wa lónìí? Mo mú àgbo àrùn wá, àgbo jẹ̀díjẹ̀dí pẹ̀lú infection. Mo mú wá fún wa ní òní yìí, àgbo jẹ̀díjẹ̀dí pẹ̀lú infection. Mo mú wá fún wa lónìí. Ṣé rí àgbo yìí? Ó tún ṣiṣẹ́ ìdákọ́lẹ̀ fún àwa ọkùnrin tí a lè ṣe dáadáa lọ́dọ̀ ìyàwó wa. Àgbo yìí dára fún ọkùnrin. Jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀ àti infection ni àgbo yìí ṣiṣẹ́ fún. Iṣẹ́ oríṣi mẹ́ta ó ní àgbo yìí ń ṣe. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá bàrà, tí a mọ̀ sí ẹ̀gúsí bàrà. Òun náà ni ẹ̀ ń wò, bó sì bẹ èpo ara ẹ̀, èpo ẹ̀ ni ẹ̀ ń wò yìí. Tí wọ́n ti wá bẹ bàrà yìí, ẹ jẹ́ ká là á kéékèèké. Ṣé a ti là á? Ẹ̀gúsí tó wà ní inú ẹ̀, ẹ jẹ́ ká yọ ẹ̀gúsí yẹn dànù. Tí a ti yọ dànù, a máa yọ ẹ̀gúsí yẹn dànù. Ẹ jẹ́ ká là á tẹ́rẹ́tẹ́rẹ́. Bàrà, nǹkan tí a máa wá fún àgbo yìí nìyẹn. Bàrà àti egbò àìdán tọ̀rọ̀. Lọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ sọ pé ẹ fẹ́ ra egbò àìdán tọ̀rọ̀. Òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Ẹ jẹ́ ká sàn nù o, ẹ jẹ́ ká sàn nù dáadáa kó tó di pé a máa lò ó. Ẹ jẹ́ ká kì í sínú ike. Ó lè jẹ́ ike 2.5 litres, ó lè jẹ́ ike 1 litre. Èyíkéyìí tó bá wù wá, ó ní ẹ jẹ́ ká kì àgbo yìí sí. Bá ti fẹ́ kó pọ̀ sí ni. Obìnrin lè lo àgbo yìí. Tóbìnrin bá lò ó, á jẹ́ kí ara obìnrin kó jí pépé. Obìnrin tára ẹ̀ ò kì í jí pépé, ẹni kó lò ó, ara ẹ̀ ó jí pépé. Ìwọ ọkùnrin tó lè gbọ́kọ̀ lóko, àgbo rèé o. Gbìyànjú iṣẹ́ yìí kó fún mi ní àbọ̀. Ẹ̀yin tí ẹ ti gbìyànjú iṣẹ́ kọ̀ọ̀kan sí méjì tí mo fi kalẹ̀, ẹ sọ fún mi pé bó ṣe rí náà, bó ṣe sọ́nà ló ṣe rí. Bí ó ṣe rí náà nìyẹn, torí pé kún fáyà kún, Ọlọ́run ti bá mi fi kún fáyà kún ẹ̀ sí. Egbò àìdán tọ̀rọ̀ àti ẹ̀pà kún. Ẹ sọ pé ẹ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ sọ pé ẹ fẹ́ ra ẹ̀pà kún. Òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Ẹ̀pà kún, òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Ẹ jẹ́ ká gé ẹ̀pà kún yìí kéékèèké. Ẹ jẹ́ ká gé sínú ike. Ẹ jẹ́ ká gé sínú ike kéékèèké. Ẹ jẹ́ ká sànú dáadáa, torí ó máa ní iyẹ̀pẹ̀. Ẹ̀pà kún, òun náà ni ẹ̀ ń wò yìí. Òun náà ni ẹ̀ ń wò. Ẹ jẹ́ ká gé sínú ike kéékèèké tí a ti gé. Àti mọ́dùnmọ́rò, egbò mọ́dùnmọ́rò. Bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ sọ pé ẹ fẹ́ ra mọ́dùnmọ́rò. Ẹ jẹ́ ká gbé náà kéékèèké, ká fi sínú ike pẹ̀lú ẹ̀. Mọ́dùnmọ́rò, ẹ jẹ́ ká fi sínú ike pẹ̀lú ẹ̀. Àgbo ìdákọ́lẹ̀, ó ṣiṣẹ́ ìdákọ́lẹ̀, ó ṣiṣẹ́ jẹ̀díjẹ̀dí, ó dẹ̀ ṣiṣẹ́ infection. Èyíkéyìí infection, ó ṣiṣẹ́ fún un. Àìsàn ní fi ara wa ṣe ibùgbé. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program mi. Àwọn nǹkan tí ò bá yé yín, ẹ lè pè mí lórí àwọn nọ́mbà mi kẹ́ béèrè ìbéèrè lórí ẹ̀.
ẹ pè mí kẹ́ béèrè béèrè lórí ẹ̀. Ẹ jẹ́ ká yọ ẹ̀gúsí tó wà nínú bàrà yìí, ká yọ ẹ̀gúsí tó wà nínú bàrà kúrò. Nǹkan tá máa wá náà ní bàrà, ẹ̀pà kún, egbò àìdán tọ̀rọ̀ àti mádùnmárò pẹ̀lú pòpórò ọkà bàbà. Kí ni wọ́n ń pè ní pòpórò ọkà bàbà? Ewé ọkà bàbà, òun náà ni wọ́n ń pè ní pòpórò ọkà bàbà. Òun náà ni ẹ̀ ń wò yìí, òun ni ẹ̀ ń wò ní ọwọ́ mi. Ẹ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ sọ pé ẹ fẹ́ ra pòpórò ọkà bàbà, òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi. Ẹ jẹ́ ká ti yọ ẹ̀gúsí tó wà nínú bàrà yìí kúrò, àti ẹ̀gúsí tó wà nínú bàrà kúrò. Kí la wá fi ṣe omi ẹ̀? Ọtí ṣìnáàpù, òun la fi ṣe omi àgbo yìí. Obìnrin lè lò ó, àgbo ìdákọ́lẹ̀, jẹ̀díjẹ̀dí pẹ̀lú infection, òun náà ni ẹ̀ ń wò ní wájú mi. Ẹ jẹ́ ká yọ ẹ̀gúsí tó wà nínú bàrà yìí, kúrò. Kí ló tún kù? Ẹ jẹ́ ká kó pòpórò ọkà bàbà, ká kó sínú ẹ̀ pẹ̀lú ẹ̀. Pòpórò ọkà bàbà, òun náà ni ẹ̀ ń wò yìí. Ẹ já ewé ẹ̀ kúrò, òun náà ni ẹ̀ ń wò yìí. Pòpórò ọkà bàbà, ká kó sínú ike pẹ̀lú ẹ̀. Pòpórò ọkà bàbà, èyí tó bá pọ́n dáadáa, ká kó sínú ike pẹ̀lú ẹ̀. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program yìí. Àwọn nǹkan tí ò bá yé yín, ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi, èyíkéyìí nọ́mbà tí ẹ ti mọ̀. Bí ẹni mọ owó, èmi náà ni màá gbé. Ẹ dákun, mo bẹ̀ yín ni, ẹ̀yin tí ẹ ti subscribe, àbòsí ń tolókun, àbòsí ń tọlọ́sà. Sẹ́rí, ẹ lè kó kíní yìí sínú ike tó jù báyìí lọ o. Mo kàn fi eléyìí ṣe àpẹẹrẹ ni o. Tí wọ́n bá fẹ́ ṣe, ẹ lè ṣe sínú ike 5 litre, ẹ lè ṣe sínú ike 2.5 litres. Bó bá ṣe wù yín, òun ni kí bá ṣe fẹ́ kó pọ̀ sí, òun ni kí ẹ ṣe ṣe. Egbò àìdán tọ̀rọ̀, pòpórò ọkà bàbà, egbò àìdán tọ̀rọ̀, pòpórò ọkà bàbà àti bàrà. Bàrà náà ni ẹ̀ ń wò yìí, tí mo yọ ẹ̀gúsí inú ẹ̀ dànù yìí. Ẹ bá mi yọ ẹ̀gúsí inú ẹ̀ dànù. Bàrà náà ni ẹ̀ ń wò yìí. Bàrà lẹ̀ ń wò yìí. Ẹ jẹ́ ká kì í síbẹ̀ dáadáa. Tá bá ti fẹ́ kí nǹkan yìí pọ̀ sí ni, àgbo akọ jẹ̀díjẹ̀dí pẹ̀lú toilet infection, èyíkéyìí àrùn, àgbo ẹ̀ náà ni mo ti mú wá fún wa yìí. Èyíkéyìí àrùn, àgbo ẹ̀ náà ni mo ti mú wá fún wa yìí. Ọlọ́run á jẹ́ kó bá wa ní ara mu. Àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé. Egbò àìdán tọ̀rọ̀, pòpórò ọkà bàbà, bàrà àti mádùnmárò pẹ̀lú ẹ̀pà kún. Ó lè jẹ́ inú ike 5 litres, ó lè jẹ́ inú ike 2.5 litres. Bí a ṣe máa ṣe ní, báwo la ṣe máa wá lò ó? Kò ń ṣe àgbo tá a lè lò lójoojúmọ́ ni o. Ẹ ká máa lò ó ní ọjọ́ márùn-ún. Òun ni ká máa lo àgbo yìí. Ó máa yà wá nígbẹ̀ẹ́, á yà wá nígbẹ̀ẹ́ díẹ̀. Ọjọ́ márùn-ún ni kí a máa lo àgbo yìí. Omi wo la wá dà sí? Ṣìnáàpù náà ni omi rẹ̀ tí a máa dà sí. Ṣìnáàpù ni omi tí a máa dà sí àgbo yìí. Ẹ gbàgbé láti subscribe sórí ìkànnì. Ẹ bá mi share program yìí. Àwọn nǹkan tí kò bá yé yín, ẹ lè béèrè lórí ẹ̀. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Abiz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Bẹ́ẹ̀ ni etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Porogodo ayé ò wá nílùú fún gbogbo wa jó.
ẹ dákun ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share program yìí. Àwọn nǹkan tí ò bá yé yín ẹ béèrè màá ṣe àlàyé fún yín dáradára. Wọ́n ti wá kí àgbo itán lẹ́yìn ọjọ́ kẹta ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn o. Lẹ́yìn ọjọ́ kẹta ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn. Òun náà ni ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí. Ẹ bá mi share program yìí. Àwọn nǹkan tí ò bá yé yín ẹ béèrè màá ṣe àlàyé fún yín. Ẹ béèrè lórí ẹ̀, màá ṣe àlàyé fún yín dáradára. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Porogodo ayé ò wá nílù fún gbogbo wa jó. Porogodo ayé ò nílù fún gbogbo wa jó. Ọtí ni ẹ máa fi ṣe omi ẹ̀. Ọtí ni ká fi ṣe omi ẹ̀. Ọjọ́ kẹta ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn. Nírí jù bá lọ lórí ètò Aṣíléwé àti Ìgbà bàbá wa. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Porogodo ayé ò nílù fún gbogbo wa jó. Ní ṣòfò àtèmi àti yín. Ní sìnkú aya, ní sìnkú ọmọ. Àwọn náà pàápàá ní dání àkọlẹ̀ bò. Fún ẹni tó bá fẹ́ ṣe é tí ò bá lè ṣe fúnra ẹ̀, a lè bá yín ṣe é. Ẹni tí ò bá lè ṣe fúnra ẹ̀, a lè bá yín ṣe. Àmọ́ nǹkan tá a lè ṣe fúnra wa ni egbò àìdán tọ̀rọ̀. Ẹ̀dùn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á ní kò yé mi mo lè ṣàlàyé. Egbò àìdán tọ̀rọ̀, ẹ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ lọ pé ẹ fẹ́ ra egbò àìdán tọ̀rọ̀ àti mọ́dùnmọ́rò pẹ̀lú pòpórò ọkà bàbà, mọ́dùnmọ́rò, pòpórò ọkà bàbà àti mọ́dùnmọ́rò lẹ́wọ̀n tí mo ti gé kéékèèké yìí. Mọ́dùnmọ́rò, pòpórò ọkà bàbà, ẹ̀pà kún àti bàrà. Ó ti yé yín? Mọ́dùnmọ́rò ní, pòpórò ọkà bàbà ní, ẹ̀pà kún ó ti wà nú ẹ̀, àti egbò àìdán tọ̀rọ̀. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká bu ọtí lé lórí. Lẹ́yìn ọjọ́ kẹta ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn. Ẹ rí pé ó ti ń change. Ẹ bá wò ó sìn ó ti ń change colour. Ó ti ń change colour. Tó bá ti tó ọjọ́ mẹ́ta iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ ká máa lò ó. Àmọ́ kò ń ṣàgbójoojúmọ́ ni o. Ọjọ́ márùn-ún ká máa fi short tó wà lórí snap yẹn ká máa fi lò ó. Pẹ̀lú ògo Ọlọ́run, bí nǹkan gbà tá a bá ń lo iṣẹ́ yìí, nǹkan ọmọkùnrin wa bí ó ṣe dúró nìyí. Àwa tí a bá ní infection, ẹ jẹ́ ká ṣe é, ẹ jẹ́ ká máa lò ó. Pàápàá jùlọ fún àwa obìnrin, inú kúnkún, àyíkéyìí àìsàn tó bá ń dààmú obìnrin. Tóbìnrin bá lò ó, ara obìnrin á jí pépé ni. Tọkùnrin bá lò ó, ara ọkùnrin á jí pépé ni. Orúkọ mi ò yí padà. Orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Porogodo ayé ò nílù fún wa jó. Ní ṣòfò tó fò fi tán lẹ̀. Ire o, ó dìgbà kan náà.